wà wò tún wò padà tó tẹlifíṣàn rẹ kó wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn àtẹ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún ilé yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́ ẹ̀wà kọ́kọ́ ẹgbà yìí ẹ̀wà kọ́ fìdí lé àwọ̀ tún wò ní ẹ̀wò àwọ̀ tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́. ìyàwó mi náà mà ló kú yìí. mo gbọ́ tó tiẹ̀ wá dunni jù ní ọ̀rọ̀ náà ni government hospital tí wọ́n kú sí. torí government hospital tó ní wọ́n kú sí yẹn gangan ní ìbànújẹ́ mi. lọ́nà wo. o tún bí mi pé lọ́nà wo. ní nǹkan bí ọdún 11 sẹ́yìn ipò wo ni mo dì mú lórílẹ̀‐èdè yìí. Minister of Health of course. Minister of Health. nígbà yẹn ṣé o mọ̀ wípé ìjọba kó owó bàǹtàbàǹtàlẹ̀ ká fi equip àwọn ilé ìwòsàn wa ká dẹ̀ fi ra àwọn nǹkan èròjà síbẹ̀. This time around. With Dulos Nigeria visualizer a lè get ẹ̀yà ọ̀dà tá a máa lò láti lè jẹ́ kí iṣẹ́ yẹn yọ tó jẹ́ pé àwọn èèyàn láti wò irú ilé tán máa wò àti àdàlójú àwọ̀ attractive láti gbé. Then lọ́sọ̀dẹ̀ gómìnà kò lọ download Dulos Nigerian visualizer. Okay. Number. Okay. To get there. inú mi ṣáà dùn ṣáà ni tí n bá rántí kí ni contract náà fún mi ẹni. Ọlọ́run Olúwa ṣeun. so mo gbọ́dọ̀ tí wọ́n inspect phase 1 tàṣí náà wọ́n wá impressed ìtàdẹ̀gbọ́n sọ pé part of it ni àwọn kan lábẹ́ láti bẹ̀rẹ̀ but phase 2 nísìn wọ́n ti gbé fún mi wọ́n ní ká bẹ̀rẹ̀ láti foundation level tàbí máa parí ẹ̀ so dẹ̀ mọ̀ pé hospital náà ìtún wà ń bẹ̀ wọ́n tún fi yé mi pé gbogbo àwọn equipment tó máa wà ní hospital yẹn èmi ni máa supply ẹ̀ta ambulance àtàwọn orí. ṣé nígbà àtàwà ṣé àwa gbọ́dọ̀ lọ sí ibi tí wọ́n ti ń ṣe pàlàpàlà wọ́n ní ti fẹ́ lù wá pa ibi táyé dé ń sìn ní. Ọlọ́run kó ṣàánú wa ní ayé tọ́jà ń gbé ìlú lágbára o. àbí o Ọlọ́run ṣàánú wa. Daddy. Ṣé dáadáa wọ̀ yìí? Báwo ni mẹ́rin àwọn yìí? Àwọn yìí o, kò ṣáà tí mo pọ̀ ọmọ ẹ lélẹ̀. ọmọ tèmi lélẹ̀. Òun náà ọmọ mi ni òun mo fẹ́ ṣàlàyé fún ẹ ọmọ mi lòun náà. ọmọ ẹ̀ta ló tún bí òun fún ìwọ. Farabalẹ̀ kó gbọ́ fìlọ̀ náà. Sórí láti kékeré pínísí làwọn méjì ti ń bọ̀ ọ̀rẹ́ wọn bọ̀ bí èmi àti àtàmùsù ṣe jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn bẹ́ẹ̀ làwọn náà ṣe rí. ọpẹlẹ ẹ ṣe orí rẹ. ṣó o dẹ̀ rí ní kété tí wọ́n ṣetán ní yunifásitì ni wọ́n ríṣẹ́ sí Human Rights Commission. Bó ṣe ń wò wọ́n yìí lọ́ọ̀yà làwọn méjèèjì o akọ níwájú adájọ́ ni wọ́n. Àwọn ni wọ́n máa ń jà fún ẹni tí wọ́n bá fìyà jẹ lọ́nà àìtọ́ wọn á kọ̀yà fún. Iṣẹ́ tí wọ́n ní. wọ́n ń jà fáwọn èèyàn tó fìyà jẹ lọ́nà àìtọ́. ṣé kí n sọ pé a níjọba ni tó fi try ẹ in the last 8 years. kò sí allegation pé nǹkan báyìí ló ṣe. ó jẹ̀bi o ó jàre o. kò tiẹ̀ sí wọn ò gbé ní lọ́kọ̀ọ̀tù yẹn mo ṣe ń wò pé gan
ìrònú pé ọjọ́ tí ẹ á ti mọ̀ kó lọ́rọ̀ là ń sìn èmi ò mọ̀ bóyá ó lè yá láíláí tèmi tẹ̀ máa kúrò ní fọkàn ìbàdàn mo ṣe ìlérí fún ẹ and promise you lágbára ọlọ́run tí ọlọ́run bá wà lókè gbogbo nǹkan tí n bá lè ṣe tó wà níkàáwọ́ mi á gbìyànjú ẹ̀ tí n bá dé ta. inú mi dùn gan-an ni wípé state human rights commission méjèèjì ti ń ṣiṣẹ́. ó níṣẹ́ ńlá kan tí mo fẹ́ gbé fún yín. Iṣẹ́ ńlá. Inú wa máa dùn láti ṣe o. ó ní ọmọkùnrin kan tí mo ṣe ìlérí fún ní ọgbà ẹ̀wọ̀n wípé máa bá wọ́nà bó ṣe máa jáde nítorí ìyà ìmọ̀dí ní oúnjẹ. Ìyá ìmọ̀dí. Bí ti báwo sà? arákùnrin yìí ti lò tó ọdún 8 nínú ẹ̀wọ̀n tí wọn ò dẹ̀ rí ẹ̀sùn kankan tí wọ́n lè fi gbé lọ sílé ẹjọ́. Wọ́n gbẹ́ni náà lọ sí ọgbà ẹ̀wọ̀n láì gbé lọ sílé ẹjọ́. bẹ́ẹ̀ Fódìdí ọdún 8. bẹ́ẹ̀ ọ̀rọ̀ arákùnrin náà ń kọ mí lóminú púpọ̀. Excuse me, sir. àánú arákùnrin yìí máa ń ṣe mí ní gbogbo ìgbà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló fi máa ń ṣàlàyé àwọn ọmọ ẹ̀ méjì tí ó filẹ̀ sílé ìwé kan kí wọ́n tó gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n. Yes, sir. Irú nǹkan tí iléeṣẹ́ wa wà fún nìyẹn o, láti jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn. A máa make sure pé ayé arákùnrin náà kúrò ní ẹgbẹ́ ẹ̀wọ̀n tó wà. Àbí kí ló ní mo sọ, Ṣadé? Bẹ́ẹ̀ ni, sir. tẹ bá ṣe léyìí inú tèmi gan á dùn. Zenith Bank ní account kan tó ń pè ní Zeka account tí èmi gan fúnra mi mo ti operate ká tó bí ọmọ mi lẹ́mi àti ìyàwó mi ti agree pé ká run account yẹn torí ọmọ ló wà fún special account ni so tọrọkọ́bọ̀ tẹ́yàn bá ní àfi síbẹ̀ at the end of the day owó yẹn di gọbọi ó di ìwúlò fún ọmọ not just the father I mean not just the parents. So ọmọ gangan ni ó wúlò fún jù nípa education ẹ so tí wọ́n á wò ni pé oríṣiríṣi là ń rí iléeṣẹ́ wa imagine sí kí painter wa kí o máa paint ilé lọ́wọ́ kó gbà kábà kí fóònù ẹ̀ rí gbàràn ẹni tó ń ronú lọ́wọ́ pé bó ṣe máa sanwó school káyé ẹ̀já pàkà tó dé pé bóyá àwọn onígbèsè ló ń pè o kájá lẹ́ni lọ jábọ̀ ọlọ́mọ jẹ́ ká rí àbẹ̀ tó wọn print machine lọ́wọ́ àlọ́rọ̀ mi yẹ tó wọn print machine lọ́wọ́ táwọn èèyàn wá wájú ẹ̀ life èèyàn kan náà wájú ẹ̀ yẹn ibi tó ti ń ronú tí ọ̀rọ̀ léwé yìí náà ni because owó school ò ṣe nǹkan tí èèyàn ń dúró wò ó ti wá lé gan sí ọlọ́run tó kó ṣàánú wa tàbádẹ́ nǹkan ọlọ́run ṣàánú wa káwa náà ṣàánú ara wa that is our plan ìyẹn ni èmi ń rò pé mo lè ṣe fún àwọn òṣìṣẹ́ pé idea yìí o ẹ jẹ́ ká jọ wò because tó bá ṣe bí láǹfààní àwọn ìṣàwọn náà láǹfààní ọ̀rọ̀ owó tó ṣe pàtàkì gan so mo pe omidan yìí láti Zenith Bank kí ó wá ṣe àlàyé Zeka account yẹn fún wa mo ní kí n jẹ́ kí o gbọ́ á ṣàlàyé fún wa. Sir, my own opinion is this. Ẹ jẹ́ ká pe àwọn staffs in. We'll talk to them about the Zeka account. So, the reason why the Zeka account is into existence. So, tá bá ti pè wọ́n jọ bẹ́ẹ̀, any of them tó bá ti agree pé okay o, iye báyìí ni ká máa yọ nínú salary wọn.
fine ma. ẹ̀yin báwo wà níbi tí wàá ti Ṣẹ́gun lọ. ó wà òkè mo tẹ̀ láfẹ̀. Kí ló wá ṣẹlẹ̀ láàrin. mọ́mì ṣé màá ṣe máa sọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin mi àti ọkọ àfẹ́sọ́nà mi fún yín ni rárá o. Ó dáa má bínú. ẹ wò ó ṣe ráwọn nǹkan tó ti wà lórí tí mo kọ ra mú díẹ̀ díẹ̀ jẹ nítorí ẹ wo ti dùjú mi ò dẹ̀ wá òkè pẹ̀lú ẹ̀ rárá. Olúbùnmi gbogbo nǹkan tó ṣàjẹyẹ òjú ẹ. mi ò wá òkè pẹ̀lú ẹ̀ rárá jẹ́ tí mi jọ. mo ti gbómi àmàlà kaná tí n bá rò tán sí wàá jẹun gidi nílé bàbá ẹ. àní kí ló tún ṣe ẹ́ ó bẹ̀rẹ̀ nìyẹn o. kí ni òde ṣé gbogbo ètò wà lẹ́yìn ò tó kí nǹkan dé báyìí mo kàn ń sùn mo kàn ń jí oorun ọ̀hún gan mi ò rí sùn èèyàn ò rí kankan ṣe kan ṣé màá kàn wà báyìí ṣáà náà ni. ó dúpẹ́ tiẹ̀ kí ló wá fẹ́ ṣe báyìí. gbogbo ẹ tiẹ̀ sú mi bọ̀ lánàá mo jókòó mo wá rò àwọn kankan pé ṣé bí màá ṣe máa bà lọ náà rèé mo wá rò pé ó yẹ kí n sáré dé Switzerland. Àdìgún tún ti bẹ̀rẹ̀ egbò tún lè lé ilé báyìí sí. ṣé mi wá jó ní báyìí báyìí náà ni. bẹ́ẹ̀ kọ́ ìgbà kò sẹ́ni tó máa gbé gorí ẹṣin tí ò ní sọ̀pàkọ́nù kí ló tún fẹ́ lọ ṣe Switzerland. nǹkan tí mò ń try láti ṣàlàyé fún ẹ ni wípé ńgbà tí mo wà ní position mi tí mo ṣì wà ní mínísítà ṣó mọ̀ pé gbogbo ẹ̀sùn tó kà sí mi lẹ́sẹ̀ tó fi rán mi lọ síbi tí ń lọ yẹn kì í ṣe pé mi náà fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun èmi náà ń rọjọ́ ọ̀la gbogbo àwọn owó tán ni mo kó mi fi ṣe àwọn kan tó yẹ kí n ṣe ń gbà yẹn mo tọ́jú àwọn owó yẹn torí ọjọ́ ọ̀la ni Switzerland ni mo báǹkì ẹ̀ sí tí mo dẹ̀ mọ̀ pé mo ṣì ní substantial amount ní báǹkì mbẹ́ so mo wá wò pé tó bá lè assist mi kí n tiẹ̀ ṣe àwọn document kan kí n lọ sílùú yẹn tí n bá dọ̀hún kí n tiẹ̀ gba àwọn owó yẹn kí n kó padà wálé tí n bá délé máa plan kí làwọn kan tó yẹ kí n ṣe ìmílẹ̀ jẹ́ láwọn plan kan lọ́kàn bíi kí n máa ra àwọn èèyàn lọ́wọ́ less privilege kí n ṣe tó bá tọ́ fún wọn irú hospital wọn yẹn kí n ro oògùn síbẹ̀ kí equip àwọn kan torí àgbàlẹ̀ èèyàn ń dà yìí èèyàn mọ tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la wọn a máa yín mú sí èèyàn ni pé ò rí wọn àwọn nìyẹn àwọn ẹni àwé àná nìyẹn nítorí torúkọ èèyàn bá da èèyàn á lẹ́nu láwùjọ. ó dẹ̀ rí sọ I work on that kékeré I promise you. If you can do that. If you can call problem tó máa ní lórí issue yìí ni pé kò ní problem. gbé kọ́ yìí náà. Hello Ṣẹ́gun. Hello Ṣẹ́gun. Níbo ló wà ń sìn? Níbo ló wà? Owó tẹ̀ ti dábẹ́ ṣáà tán. Ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ ń sìn. Ṣáà tán. Yes, mò ń bọ̀ ń sìn. Mò ń bọ̀. All right. Country fẹ́ sọ̀rọ̀ ẹ̀dá. I don't understand. Why can't they lost into their hands? Ẹ ti yàn mọ́lé for the past 11 years. Ṣẹ́jú ṣe kankan. Kí ló ṣe wọn lè rẹjọ́? No, àtẹ̀tí plans àwọn abẹ́ ọ̀rẹ́ wa pé bó ṣe sáà mẹ́ta mẹ́rìnlá lè ló gbà ni. A máa defend it to the last level ni. Injustice ni ẹ̀. Ọlọ́run á fún yín ṣe. Dádì ẹ̀ tí ẹ mọ nǹkan tí ọlọ́gbẹ́ni yẹn ṣe ni. Ó rí báàgì, owó dẹ̀ wà ń bẹ̀ òun dẹ̀kọ́ ló ní báàgì. Ló wá wò pé instead kóun gbé kinní ìlọlé bí olè ló máa jẹ́
ló lóun bá gbé lọ sọ́dọ̀ ọlọ́pàá kó ọlọ́pàá yóò tó ẹ bá mi gbé sí bí omi kan mo ní o mo rí he ní o màá lọ sí pépà màá lọ fi sí information yẹn sí pépà màá lọ sí rédíò màá lọ announce pé ẹni tó bá ní báàgì báyìí mo ti bá kó wá sí police station yín wá gba ṣàmì pé màá yẹn àti rédíò àti tẹlifíṣàn kò sí àti pépà kò sí tó lè ṣe bó ṣe kì í mọ́lẹ̀ ní tọ́sọ́ sẹ́wọ̀n. ètò wọn kọ́ àwọn kọ́ńtì ló dàbẹ̀ ni pé dishonesty ló máa jẹ́ yẹn. bẹ́ẹ̀ni kéèyàn rí nǹkan kó kí sápá rẹ̀ ẹ tó tún rí nǹkan ẹ tó sọ pé nǹkan ti ẹ̀kọ́ báyìí. yes. ó máa ká tó ṣe wá mẹ́ni mò ń suspect àwọn ọlọ́pàá yẹn. kí lẹ tún sọ. wọ́n ń ṣèyàn gidi o. torí ìtẹ́gbẹ́ lọ́kọ̀tì yẹn ti yájú jẹ́ n sọ story kan fún nígbà tí mo wà north bọ̀bọ̀ mọ́là kan tó máa ń ra màálù yẹn ó ti ta màálù tó tẹ́lifíṣàn mọ̀ pé inú báàgì wọn dẹ̀ máa nìkan sí ó wà wò pé ilẹ̀ ti ṣú kó tó pọ̀ máa lọ ó dẹ̀ ya police station ó rìpọ́tù ara pé kan báyìí owó ló wà ń bẹ̀ o tó bá ti dàrọ́ la máa lọ kílẹ̀ tó mọ́ pa mọ́là wọ́n pa torí owó iná dẹ̀ ni. can you imagine ọlọ́mọ máa jẹ ara mi fẹsẹ̀ sí o wàá lóun ọlọ́pàá àbí ọlọ́pàá rèé mo somebody is chasing me ọlọ́pàá rèé fúnra rẹ̀ ló máa tiẹ̀ sọ́dọ̀ ẹni tó ń chase ẹ. ìjọba bìlì pé police is your friend láyé ìjọ nìyẹn o corruption tó pọ̀ jù láyé bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ wọ́n ń ro sójú wọ́n lè do anything láti pọ̀ ojú if not ọjọ́ mẹ́ta péré ẹ̀dẹ̀ ti lọ ṣẹjọ́ ọmọdé ẹ̀ ti lọ gbé sẹ́wọ̀n 11 good years kò sí trial kò sí kan. ilé ló máa jẹ́ first and last and match rẹ̀ I'm telling you àti gbìmọ̀ pọ̀ iye tó bá fẹ́ ní everybody wà lẹ́nu ẹ̀ ní. ṣe àdúgbò sà máa tètè dọ́dọ̀ yìí sà ẹ ṣe sà. dona kí ló máa ń ṣe ẹ náà. mo bí ọ léèrè kí ló máa ń ṣe ọ ṣé wọ́n tiẹ̀ fẹ́ yí padà ni tó jẹ́ pé ìwà tó ń wù nígbà tó wà ní tálíkà tó lówó lọ́wọ́ bó o ṣe máa ń ṣe ìṣesí ẹ kò yí padà kí ló dé tó yí padà nígbà tá a ti wà ní àìlówó lọ́wọ́ yẹn ni ló ti wùwà ọmọ tálíkà nígbà tá a sì ti kúrò ńbẹ̀ tó fẹ́ kúrò nínú ilé yẹn ó ti mú gbogbo ìwà ìṣesí. For good 8 years kọ́ńtẹ̀ tí yan mọ́ àhámọ́ without trial ayúrú nonsense wo ni ayúrú láti wo la wà yìí irú jágbẹ́jẹgbẹ́ àti ẹ̀gbọ́n tí wọ́n tó ń ṣẹ̀ tó kówó jẹ tó tiẹ̀ wọlé agbẹ́yẹ ìwọlẹ̀ tí ó ṣẹ̀ tó kí la gbé kílẹ̀ jù sí ìwọ ló tún ìwọ ní. okay. actually I'm to ṣe wedding wa. okay that's. So I need a phone that I get that if you set a apartment. Yes. Okay. I need fún our family Vital Supreme mattress, suitable for all body weight from 60 to 100 kg. Wow. It's also called semi-orthopedic. Okay. Not too hard, not too soft mattress. Okay. And it won't compress. So you can bring the miniature. So. tẹlifíṣàn rẹ kò wà wò tún wò padà tó tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn àti ẹtí wò tẹ́lẹ̀ rẹ̀ bó ṣe fún yín lóye ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún